màláíkà ní wọ́ọ́lọ́mù níbi àti lọ́nu. wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qala inni a'lamu ma la ta'lamun. mo rò pé méjì ń dáadé lọ dúró títí ń retí àlejò wa. qala inni a'lamu ma la ta'lamuna ọlọ́lẹ́yìn màláíkà ẹ̀sìn mi ẹ̀sìn mi. inni èmi ọlọ́run. a'lamu ma la ta'lamun. wọ́n máa ń tẹ́ mà. bẹ́ẹ̀ bá sì rí téèyàn fẹ́ràn ọ̀tẹ̀ púpọ̀ kò ní da láti bọ̀ tán. ọmọ ìyá mi bọ́n bá ń bẹ bí wọ́n ti ń dìtẹ̀ ìwọ máa sáré kọ́ paná ọ̀tẹ̀ ni má máa ṣáájú. alájẹ ẹlẹ́kẹ́ sebe yẹn dìtẹ̀ yẹn ntọ́lọ́wọ́n ọba ṣe yóò ṣe ọba àlú ó jókòó nu ààfin rẹ̀ ńgbà tó jókòó nu ààfin apẹja fàjà bisamakatin tọba kìkìnnì wọn báyìí ìní gbọ́n tó ń wí. kana ahadul muluki. ọ̀kan nú àwọn ọba. yuhibbu bi akili samaki. ó fẹ́ràn kó máa jẹja púpọ̀ kì í sábà jẹ ẹran ẹja ni máa jẹ kì í ṣẹja àjẹrù tí wọ́n ń jẹun o èyí tí wọ́n ranjú mu lábẹ́ igi mu ẹja yìí ń kọ́ àwọn ẹja odò nkankan ọba ní fẹ́ràn kó máa jẹ. fa atahu yawman sayyadu. nígbà tó dijọ́ kan ẹni tí máa pa ẹja òun wá dọ̀ ọba. yahamilu samakata kabirata. ó sì gbé ẹja ńláńlá kan ó gbé dání. fakọdama hadiyatan lili maliki. ó wá dọ̀rọ̀ ọba bí kéèyàn pé kábíyèsí ẹja yìí ẹ̀yin mọ pa fún. fa ajabali maliku bia. ọba wa wò pé bó ti tóbi tó yóò sì lọ́ọ́ ta èmi lọ́wọ́ abùn ọba ń ṣe mọ̀. wa amara anyuti sọyada arba'ata alafi dirhami. ọba wa wò pé ìwọ tó ṣerú tó báyìí níjọ́ náà bí kéèyàn pé mo fún ọ ní 4,000 yìí 4,000 ọjọ́ náà dàbí kéèyàn pé mo fún ọ ní 4 million. La ilaha illallah. fa alimati zawjatu limaliki bil amuri. ìyàwó ọba ọwọ́ agbọ́ pé ntọ́ba sínú ó fún yín lẹ́jà ẹ̀ ń sunkún ẹja ni abẹ́ tọrọ ẹja ọwọ́ á fún yín lẹ́jà ẹ̀ wá kó 4,000 lé lọ́wọ́. fakọ́láti lahu bí isa máa sọ̀nàta. ọwọ́ àwọ̀ kábíyèsí lójú ní bí isa máa sọ̀nàta sí ọ n tẹ́ ẹ ṣe yìí kábíyèsí. fasahala limaliku walimaza. ọba wa ni wọ ìyàwó mi èyí ṣe tó fi wí bẹ́ẹ̀. fakọ́láti arba'atu dirhami kọ̀dí kathura mina samaki. oníkábíyèsí ẹ̀ ń bí mi pé mo wulẹ̀ sọ pé aláwo ni tẹ́ ṣe ni 4,000 ti ju ẹja tó mú wa lọ. fadihu sọyáàdà. ẹ pe ẹlẹ́jà ẹni apẹja ẹ pé. wasalihu. ẹ wá bí léèrè. ahazi samakatu dakara amunfa. kábíyèsí ẹbí tọba ti dé ẹlẹ́jà tó bùn mí yìí abo ni àbákọ. fa in qala dakara fakul kuntu uridu unsa. kábíyèsí tọba sọ fún yín pé akọni ẹ wá ní máa gbé lọ èmi ọ̀fà kọ abo ní ń fẹ́. wa in qala unsa. má dìtẹ̀ mọ́ dákun má dìtẹ̀ mọ́ ntọ́ ọ̀fẹ́ ó ṣe. Allah. kò sọ́gbọ́n tó lè dá alájẹ ẹlẹ́gẹ́
ntí ọ̀fẹ́ ó ṣe lọ́ọ́ kú òǹdí ọ̀tẹ̀ kémi ó ṣe PDP kí wọ́n ṣe APC kí tọ̀hún ṣe àkọọ́dù ẹ má bára yín jẹ́ ẹ má dìtẹ̀ oore bẹ̀ ní kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀tọ́ ó kó wálé yín. La ilaha illallah. ẹ sà àwọn APC àdúgbò wa bẹ́ẹ̀ bá rí àdúgbò wọn nísìn wọ́n kó sólà wa ni ẹ wá mọ tẹ́mi fẹ́ kẹ́ ẹ ṣe sọ́dọ̀ tiwa ṣé PDP ni wọ́n ẹ sà ẹ mọ tẹ́mi fẹ́ kẹ́ ẹ ṣe sọ́dọ̀ tiwa ẹ wá bá wa gbẹ́ bọ́ olùbí márùn-ún bámbám fi iná tí wọ́n rí náà káwọn náà máa wá pọn mi lọ́dọ̀ tiwa náà ẹ wo retẹ́ nǹkó bàmọ́ ńgbà náà ẹ wá lọ pọ́n àdá tọ́ bá bí APC dà kó kọjá ń bí àwọn tọ̀hún náà rẹ́dí kan PDP tá a bá rí mi báyìí àtúnṣí láàánú ọjẹ́ pure water eléri ibú gbogbo oore ibẹ̀ la kó wálé ebí ọmọ ìyá wa ní gbogbo àwọn tí ń ṣe ó PDP ọmọ ìyá wa ni APC ọmọ ìyá wa ni bàbá tu ẹ lè lọ kanra yín nídìí bàbá bẹ́ẹ̀ bá tu ẹ lè lọ kanra yín nídìí ìyá kílẹ̀ ń kí ni tẹ̀fẹ́ fọ́tẹ̀ sí. èmi ò láìkì ìmáàmù yẹn ní ẹjẹ́ mi ò kírun ó jẹ àgbákò yà lọ́dọ̀ Ọlọ́run ṣé mọ́sálásí tiẹ̀ nìkan ní bẹ́ẹ̀ bọ́ọ̀ bá láìkì ẹ̀ lọ mọ́sálásí bòmí ìrun lọ gbọ́dọ̀ kí ọ gbọ́dọ̀ kírun ni. ẹbí rèrè tó bá sọ pé akọni ẹlẹ́yìn ọ̀fẹ́ akọ abo lẹ́yìn fẹ́. wà ń kọ́ làwọn fẹ́. àmọ́ o ọkọ mi tó bá wá sọ pé abo ni. fakul kuntu uridu dhakara. ẹ wá wí fún ẹni tó bá sọ fún yín pé abo ni ẹ wà ní akọ lèmi fẹ́. fastada ilmaliku sayyada. ọba ni ẹ bá ń pè é apẹja ń wá. wakana dha zakaun wa fatanum. apẹja ni ẹnìkan tó mọ ọ̀rọ̀ sọ ni ọgbọ́n nu ó sì gbọ́n lẹ́yìn ó sì dá lẹ́nu. faqala lahu limaliku. ọba ní bàbá ẹlẹ́ja tó fún mi lẹ́jà yìí. hadhi zamakatu dhakara aw untha. ẹja tó fún mi yìí àdáyìlá Ọlọ́run mọ́sá mọ́ gbé alékè àwọn tí wàá dì tẹ́ wa. amiina. ẹja tó fún mi yìí akọ ni àbábo. faqala la dhakaru wa la untha. bàbá yìí gba jẹjẹ ẹlẹ́ja ní kábíyèsí Ọlọ́run bóyin lálàáfíà kìí sakọ kìí sì sabo. wa innama khuntha. kìí sakọ kìí sì sabo méjèèjì ni. fiha dhakaru wa fiha untha. ẹja bẹ́ẹ̀ tí ń wo kìí sakọ kìí sì sabo àmọ́ nǹkan ọkùnrin ń bẹ ń bẹ nǹkan obìnrin ń bẹ ń bẹ. fadayika limaliku. ọba wa bú ẹ̀rín. wa amara an yuti arba'ata alafi dirhami. ọba ní èsì tó tún fọ̀ fún mi yìí ó tún jọ mí lójú ẹ tún fún ní 4,000. la ilaha illallah. ntí ọlọ̀tẹ̀ ìyàwó ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ ntọ́lọ́wọ́ bá ṣe yóò ṣe má ṣe takana wà ń lámú àṣà ọpọlọ rẹ wà lọ́bẹ̀ ni ọ wà mú wọlé wá. ما شئت كان وإن لم أشاء. wà má ṣe tù ńlámútaṣà lámúyẹkùn. وما شئت إن لم تشاء لم يكن. ntọ́lọ́n bá fẹ́ ṣe yóò ṣe àbí òní ṣe. Allah. ọba ni mo gbádùn èsì rẹ yìí ẹ tún fún 4,000. falamma dafati limala. nígbà wọn wá kó 4,000 tí wọn kó lé àpẹja lọ́wọ́ báyìí. sakoto wahidun minhum. 1,000 wá bọ́ọ̀lẹ̀ nínú 4,000 ọ bọ́ọ̀lẹ̀. fa akhadhahu sariya. ọlọmọsí alólòsì ọ sáré ńlé owó lọ atẹ́gùn ń gbé lọ òun náà ń lé owó ń lọ hara ó kí 1,000 ọwọ́ amú. faqala maliku li zawjati.
ọba wa ń sọ fún ìyàwó ẹ̀. ara'aytahu bihali. ìyàwó ní sọ fún ọba ni àbọ̀bá ní sọ fún ìyàwó. faqala zawjatu limaliki ara'aytahu bihali. ìyàwó ọlọ̀tẹ̀ ọ wá ní sẹ́ẹ̀rì nísìn ẹ̀yẹn wo nǹkan ẹ̀ omi ti ń ṣe hàn lérí pé yọ̀kan bọ́ọ̀lù ẹ̀nu àdúró owó tẹ̀ ti kó lé lọ́wọ́. innahu harisun. innahu harisun. ọ̀nì ẹ̀ olójú kòkòrò lẹni tẹ́ ń fún lówó yìí. fada'ahu limaliku. ọba wa ní ìwọ ẹlẹ́jà súnmọ́ yìí. wa qala lahu limadha fa'alta kadha wa kadha. èsì ìwọ náà tó ń ṣe haranharan tó ń lé owó kí n lẹ̀lẹ̀. faqala akhadhtu li'anna ala wajhi surata limaliki. oníkábíyèsí kí ẹ ṣe pé ń wò rówó rí nítorí jẹ́ kí n sáré mu ni pé fọ́tò yín ń bẹ nínú owó yìí fọ́tò yín ń bẹ lára owó yìí. wa ala wajhi al-akharu ismu limaliki. bàbá tún wá yí owó òun padà báyìí kábíyèsí ó kọ yín ní wọ́n kọ síbẹ̀. fakhashaytu istikhfafa bi ismi limaliki. ìwà ń pààyà pé ha fọ́tò ọba kọ́mọ yìí lẹ̀ẹ́lẹ̀ ó kọ wọn kọ́mọ yìí lẹ̀ẹ́lẹ̀. fa amara limaliku ayuti arba'ata alafi dirhami. ọba ní sẹ́ torí tó fi ṣe hàn nánú ẹ tún bá mú 4,000 wá ẹ kó fún. la rahata lil hasudi. la ilaha illallah jama yẹn ní Allahu akbar. Allahu akbar. ntọ́ lè fi gbádùn ayé láyé bọ́ ọba rẹ̀ ti ń bú ọ máa wo bọ́ ọba rẹ̀ ti ń gàn ọ́ máa wo sá máa fi yá ọlọ́run ẹnu kó o fi yá ọlọ́run ni ìwọ náà wàá fi yíyá ọlọ́run tó fi yíyá ọlọ́run ni wàá fi bẹ lọ́run ọlọ́run sórí wàá dúdú tó ṣe ń ṣe fèsì òníká ní sòrò mo wá bẹ̀wọ̀ ọlọ́run ní tí ọmọ fọ́ lérí máa ṣe fún mi ọlọ́run ni wọ́n sì ṣe ntí ọmọ bànújẹ́ máa ṣe fún mi bá a ti pọ̀ yìí nísìnyí ẹni tí ò fẹ́ràn mi tó bá kọjá ní à wọ́n kọjá mi ní ṣe báyìí wọ́n ò ju 25 lọ́nbẹ̀ yóò ti wí nù àkọjá ń bẹ̀ wọ́n ò ju 25 lọ tó bá ti wá rẹ̀ ní ti ń dìtẹ̀ rẹ̀ má sáré pé ọlọ́run jẹ́ tí ọ bàjẹ́ máa wòran bó o ti ń wòran ni ọlọ́run ń wò wọ́n náà ìwọ lọ́wọ́ abẹ́ ọlọ́run pé òòrí báyìí ọlọ́run mo ní sùúrù wá wọlá sùúrù tí mo ṣe ní ọlọ́run ṣe báyìí fún mi mọ́jẹ́ náà mi ó kù jẹ́ wọ́n máa wá mi náà ni ọlọ́run ó sì máa gbà á ẹ wo bàbá ẹlẹ́jà nítorí wọ́n fún 4,000 ìyàwó fẹ́ dúró ọ̀tẹ̀ pé ẹja wo wọ́n sì dánwò ọ́pàṣì owó tún bọ́ọ̀lẹ̀ ń lé hanahana ọba ìyàwó wa ń pè nánu sẹ́ẹ̀dì pé ló sì lélẹ́yìí ọba ní ẹ pé wá èyí ṣe tí wọ́n ná àdúró owó tí mo kó fún ọ̀kan bọ́ọ̀lẹ̀ ń lé kábíyèsí kìí ṣe pé ń rówó rí fọ́tò yín ní bẹ lójú kìíní orúkọ yín ní bẹ lójú kejì sọ wá dáa kọ́ máa yílẹ̀ ẹlẹ́kì ọba ní ẹ tún fún 4,000. la rahata lil hasudi. ẹ jàmá ẹ lọ dì í mọ́wọ́ oníkèéta kò ní nísìmí tí èkó láyé kò sọgbọ́n tó lè dá ebe ẹran ọ̀jẹ́ sàgbákò wọn gbọdọ̀ fi ṣépè léèyàn pélé yìí kọjá yóò sì ní gbà bítọ̀ òun náà ń bọ̀ ìwọ̀n tí è já omi tí ẹ̀ tún já gan wọn ò tún ráyè tí ẹ̀ pé ẹ̀ kàn án jíjà òun náà wọ́n tún fi ń padé bẹ́ẹ̀ ẹ mú lọ lébẹ̀ ẹni bẹ́ẹ̀ ni ẹni tí ń bá ń dìtẹ̀ yín ẹ̀yin ẹ máa wòran ẹ máa wá fọlá wíwòran tẹ̀ ń wòran ẹ máa fi bẹ́ẹ̀ lọ ọlọ́run ó sì dáhùn ọlọ́run tí ń bá nǹkan bọ̀ pẹ́ níjọ́ tí ń dá wa ń bó la wa níjọ́ tí ń mọ wa ń bó la wa níjọ́ tí ń tu ètò wa bá ti ṣe lu ayé ń bó la wa nígbà tá à ń bẹ nínú oyún ta lọ́rùn tí pé wọ́n lọ́hùn ń bá dáyé ṣe báyìí ní bá dé kò sí
nbẹ̀ wọn la ti ń gbé nǹkan wa bọ̀ ìwọ hàn láyé o ayé ni wọ́n ń lọ yìí o ọ̀sẹ̀ ẹrú kú ni o ayé ni wọ́n ń lọ yìí o ẹrú olówó lọ́ọ́ ṣe o ayé ni wọ́n ń lọ yìí o wọ́n máa lé o ní bá o ayé ni wọ́n ń lọ yìí o bó o ti ń fa ọwọ́ rẹ ọmọ kan ayé ọmọ tó láàyè la. sẹ́wárí pẹ́ni tí ò sin lọ́hùn òun lọ́wọ́ síra rẹ̀ jù láyé ẹ dákun jàmọ́ ẹ má bínú àbá ti dìde o à ń retí àlejò wa ni a sì ti rá wọn oníṣẹ́ wọn ẹ̀yin tẹ́ sì bá wa gbàlejò náà lẹ́dúró wọ̀nyí èmi nìkan ò lè gbàlejò ọmọ wa wo ọlọ́run sùn ìwọ ọlọ́run tí mo fẹ́ ní tí ì fẹ́ ní àmọ́ ìbọ́lọ́run náà kúkú rí mi ó rí ọ ìwọ ń bẹ ò ní nǹkan kan àrò tí wọ́n ń tì ó sì lọ́kadà bíi méjì wọ́n wá ń jíṣẹ́ owó fún ìwọ ò sí ní nǹkan kan àwa ní ìbọ́lọ́run rí ọ wọ́n wá jíṣẹ́ takisí fún ìyá àlùmọ́ngìrì níbi tí ń jòkó sí náà wọ́n ti wá kó owó dìlíbà náà ni gbogbo Ìlọrin ló ṣe fẹsẹ̀ tú tán kọ́dà ò ní táyà ọ̀bẹ lọ́hùn ni bọ́ọ̀ máa ti ń bẹ lọ́hùn tiẹ̀ náà gbọ́dọ̀ jọra wọn anabi náà ń bẹ lọ́hùn ni. sallallahu alayhi wa sallam. ààrẹ ni yorùbá ní Muhammad. sallallahu alayhi wa sallam. kò tẹ́ mi lọ́rùn. sallallahu alayhi wa sallam. ń bẹ lọ́hùn ni bọ́ọ̀rọ̀ rẹ ọba yíyọ ìwọ náà bẹ lọ́hùn ìgbésí ayé rẹ bí ọba yíyọ ìwọ náà bẹ lọ́hùn àti jẹ àti mu rẹ tí ọba pé tí ò ṣe déédéé ìwọ náà bẹ lọ́hùn ọ̀hún ọmọ rẹ inú rẹ òdùn bẹ lọ́hùn ìbẹ̀rẹ̀ anabi Zakariya. alayhi salatu wa salam. anabi Zakariya ọmọ ni ò tètè bí tòun ti bẹ́ẹ̀ kọ́ banújẹ́ ìwà ń sọrú ọmọ wo lòun fẹ́ bọ́ bá bùn ún lọ́mọ la ilaha ọlọ́run ètí pé wọ́n fún ọ ìwọ ọlọ́run bùn mí lọ́mọ àmọ́ bọ́ bá fún mi lọ́mọ ìfẹ́ wà léyà ààyò ọmọ ẹni kò fún mi ọlọ́run ìdá lóhùn o ọwọ́ ni wọ ọlọ́run irú ọmọ tí ń fẹ́ yarithuni wa yarithu min ali yaquba waj'alhu rabbi radiya. orin yarithuni ọmọ tí wọ́n ń fẹ́ ìwọ ọlọ́run èyí tí ó jogún mi wọ́n ní jogún kíni sọ́kọ́lé kalẹ̀ ní àbó ní fídíò àbó ní mọ́tò yàrísù ní ayé bìnnùbùwà tí ó jogún mi pẹ̀lú kóun náà já nàbí ọlọ́run kò tún wá dákẹ́. wa yarithu min ali yaquba. ó ní ìwọ ọlọ́run ọmọ tí ń fẹ́ kó bùn mi kó tún jogún nù dílé ànábì Yakubu àájowú ntọ́ bá dá alára ẹni ọlọ́run bá ṣe nǹkan fún. má pẹ́ gàngẹ́gẹ́ ní irú mọ́tò wo ni wọ́n rà tẹ́nìkan ògùn rú ẹ̀ rí bàdánájímù irú mọ́tò tí wọ́n ń gùn nù bàdánájímù wàá jábúrò wà bẹ́ẹ̀ ntẹ́ ẹ̀ nírú ẹ̀ nínú lẹ́yìn ó boni re yọ ni ọlọ́run èdá Sàkáríyà lóhùn ànábì Sàkáríyà ọlọ́run èdá lóhùn ń wá ń sọrú ọmọ wo lòun fẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ sunrun ọmọ ní ẹbẹ lẹ́ẹ̀tì dàníyàn ẹ̀rú ọmọ tó wù yín kẹ́ ẹ bí ẹ̀yin obìnrin sẹ́mi àpáwọ̀ ọkùnrin àwọn ò ní sùúrù ẹ̀yin tún ní sùúrù bí bá ti ń ha ó lè kan náà ẹ ní sùúrù náà lákùn ọlọ́run ọ̀run ọmọ la fẹ́ sùn yìí ọmọ náà ẹ mọ̀ ti hà mí lè kan náà lákùn ọlọ́run ọ̀run ọmọ la fẹ́ ẹ rí ọkùnrin yóò ti máa gbómi mu láìsí kémi lẹ́mu àdúrà wo ló tún ṣe ẹni sùúrù o àmọ́ bóyá ìta ṣe yìí lọ́lọ́run tẹ̀wọ́ gbà ẹjẹ̀ ń bẹ lọ́hùn wọ lọ́hùn irú ọmọ tí ń fẹ́ irú ọmọ báyìí ni dákun ọlọ́hun ọba ṣe pọ́kùnrin ni wọ́lọ́hun ó ṣe báyìí mọ̀ fẹ́ ọba ìkóbìnrin ni wọ́lọ́hun ó ṣe báyìí mọ̀ fẹ́ dàníyàn dáadáa àwọn ò ní dàníyàn o. yarithuni. ọlọ́mọ tí ó jogún mi ọlọ́run òun ni mo fẹ́. wa yarithu min ali Yaquba. wọ́n lè ṣe tó fi ní a kó tún jogún nù dílé ànábì Yakuba àti gbogbo ọmọ méjèèjì látà ànábì Yakubu bí
anabi Ọlọ́run ní gbogbo wọn ẹ wo bí tí ń fòrè béèrè òrè Ọlọ́run wọlé abẹ́ ti dákẹ́ jẹ́ yìí ntẹ́ni kọ̀ọ̀kan yín fẹ́ wájú Ọlọ́run àtẹ̀mí náà Ọlọ́run ó ṣe fún wa. Àmín. kò sí tó jẹ́ dákẹ́ jẹ́ báwọn kuranu lẹ̀ ń gbọ́. yarithuni. yarithuni wa yarithu min ali yaquba. waj'al rabbi radiya. wọ́n ní wọ́n Ọlọ́run wá bá ń sọmọ náà ní ọmọ táàrí tínú máa dùn ọmọ tí èèyàn máa wò bọ̀ lọ́wọ́ kan pé alhamdulilayi ọmọ mi ló dé ọmọ mi òun dáràn àwọn ọlọ́pàá dé kálukú ń pè ẹ má sá kọ́sítọ́mù ń bẹ ládùúgbò ọ̀dọ̀ ẹ̀ wọ́n ń lọ òun náà wá wọlé wọn wá kánkọ́ọ̀bù sí lọ́wọ́ wá sí báyìí ìyàwó abú ẹkún pẹ̀pẹ́ láìla ìṣèṣe pọ́ máa tòun nìkan alájà kílẹ̀ ń sunkún sí ọdún 5 ni òun lọ òun dé eléyìí ibú ọwọ́ ẹ̀ ọba jẹ́ pólì. yarithuni wa yarithu min ali yaquba. waj'alhu rabbi radiya. waj'alhu rabbi radiya. wọ́n ní wọ́n lọ́wọ́ bá ń sọ mọ́nà lọ́mọ tá a rí tinú máa dùn owó yìí ń tán anabi sakatu bẹ̀rẹ̀ oni wa inni khiftu limawaliya min warai wa kanat murati akira. wa inni khiftu limawaliya min warai. ìjọ sáré ọmọ rẹ tó bí ìjọ sáré ẹ abiyama ìjọ sáré ọmọ rẹ ìjọ sáré ọmọ rẹ Lukmanu nílẹ̀lẹ̀ Bashiru nílẹ̀lẹ̀ Abdulsamadi nílẹ̀lẹ̀ mẹ́ta nù ìjọ wa sáré wọn àwọn ìyá wọ̀nyí wọ́n ti jí ọ̀dáná sáré tán ọmọ lọ skul ọwọ́ wọn ọlọ́sọ wọn la ilaha illallah ńlọ ọlọ́run dá ẹ̀san wọn padà fáwọn obìnrin bọ́n bá kọ́lé tán jẹ́ arú etí gbogbo ẹsẹ̀ rìn gẹ̀dẹ̀ tẹ́ bá pè kalẹ̀ sẹ́rí nínú èmi àti bàbá rẹ ta ni ó tẹ̀lé ọ ẹ̀tún gbọ́mọ̀ mi kí làwọn alájẹ lọ sí bẹ́ẹ̀ ẹ̀yin èmi yín làjọ lọ wọ́n ti sọ yín di pàǹdà wọ́n ti mọ̀ pé tọ́jú àwọn. yarithuni wa yarithu min ali yaquba. yarithuni wa yarithu min ali yaquba. waj'alhu rabbi radiya. waj'alhu rabbi radiya. àlejò wa dé o. àbí kí ni ń bo ní lọ. ẹ lákùn ẹ máa gbé subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la. alájẹ ẹlẹkẹ ẹ mọ tẹyin ó ṣe lálẹ́ yìí ẹ jẹ́ kí sínétọ̀ ojú òkú tì mí báyìí ẹ̀yin wájú òkú ti sínétọ̀ sí àdọ́bù ni ẹ gbé fún wọn òun bẹ̀rẹ̀ púpọ̀ ẹ jókòó sá. subhanallah walhamdulillah. ẹ̀yin ni gbogbo jama ń dúró de àbá ti túká. ẹ̀yin jama ẹ dákun ní Allahu Akbar. Allahu Akbar. mo ṣe bẹ́ẹ̀ pè ọlọ́run dáadáa ni. Allahu Akbar. ẹ tún pè lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. èèyàn ńlá lóde yìí. sínétọ̀ wa ní Saleh Mustapha akramakumullah. Turaki
ẹ máa wá wo Ọlọ́run àkọ́kọ́ wá àwọn kọ́ yìí Akramakumullah. wọ́n ti wá ẹ dákun ẹ farabalẹ̀ ẹ má bẹ́ẹ̀ bá ti ń dí wọn lójú wọn máa pariwo ẹ dákun ẹ jókòó ẹ̀yin tẹ ẹ jókòó tẹ́lẹ̀ ẹ dákun ta ló dúró yìí tọ́ má bínú. bàbá wa sinatọ Saliu Mustapha ni wọ́n jókòó yìí Akramakumullah. wọ́n wá gbọ́ kuranu gbogbo wáàsí ni wọ́n ti ń lọ kọ́dà mo wò kan tí wọ́n lọ wọ́n lu bàndírì wọ́n lu bàndírì ń bẹ Akramakumullah. wọ́n lọ gbogbo wáàsí lẹ́yọkọ̀ọ̀kan báwọn ọlọ́lá ti sinu ọlọ́lá tó bá understand Ọlọ́run ọlọ́lá tó bá gbọ́ Ọlọ́run yé ńgbà tí èyí ṣe pé kèfèrí ni wọ́n ọmọ àlùkùránù làwọn náà. Akramakumullah. bẹ́ẹ̀ bá wa ń tọrọ ọmọ ẹ tọrọ ọmọ rẹ ọ̀rọ̀ anabi Zakariya lẹ̀ ń gbọ́ lọ́wọ́ ni. Akramakumullah. a wà kéde parí ẹ̀hún nísìn láwa ṣàdúrà fún ọlọ́lá wa. anabi Zakariya wọ Ọlọ́run. Yarithuni wa yarithu min ali Yaquba. waj'alhu rabbi radiya. Waj'alhu rabbi radiya. bàtà ń tọrọ ọmọ Ọlọ́run èdè lóhùn pé wọ́n fún ọ. ìyàwó rẹ ti gbó òun náà ti di kẹ́jẹ́kẹ́jẹ́ ó ní wọ Ọlọ́run ọmọ tí ń fẹ́ Yarithuni. ọmọ tí ó jogún èmi Ànábì Zakariya irú ọmọ bẹ́ẹ̀ ní ń fẹ́ wọ́n ní irú ogún wo ńgbà tí èsì pé wọ́n jogún ilé yóò jogún mọ́tò ayé benobo wà èyí tó bá fún mi wọ Ọlọ́run kóun náà jẹ́ Ànábì Ọlọ́run kí ló tún wá wí. Wa yarithu min ali Yaquba. ọmọ tó bá tún fún mi kó tún jogún nù dílé Ànábì Yakubu wọ́n lè ṣe àṣà máa fi dáadáa tí n bá bẹ lára ẹnìkan àtúnfi bẹ lọ́hùn fúnra ẹni bá ìwọ lọ́hùn bó ti ṣe Saliu Mustapha ni wọ́n sàn ọmọ tèmi náà bẹ́ẹ̀ ọ jẹ̀bi àjòwú nǹkan rẹ̀ àmọ́ ọmọ wo mọ́ bí gan àmọ́ wo ó bí tó 21 kò sí kan tó ní láàrin nínú wọn ọ wò ọmọ bọ́lá wọn ti tó ìwọ tó wá bùn tí gbogbo wọn jẹ́ èèyàn ó ti dalẹ̀ náà kè é dalẹ̀. Yarithuni wa yarithu min ali Yaquba. Waj'alhu rabbi radiya. bọ́ bá gbọ́ ọmọ náà bọ́ bá wá bùn mí tán bá ń ṣe ní rọ̀bì yá ọmọ tí wọ́n máa wò tínú mi ọ́ máa dùn ọmọ rí náà ni ó bùn mi. Zakariya ńgbà tó dọgọ́fà ọdún lọ́rùn tó bùn lọ́mọ 120 years. Ọlọ́run ní mo wá ṣe kísà nínú súra mi là tó fẹ́ bọ́ sí wọn ńgbà mo wá fẹ́ bùn lọ́mọ àsọlọ́hún máa wo nǹkan mẹ́ẹ̀dá ni ọmọ ìyá mi dáadáa ni ọmọ ṣe má ṣàbùrú. Wa Zakariya. Ọlọ́run ní ẹ wo Zakariya. Idh nada rabbahu. Ọlọ́run Zaka ń pe Ọlọ́run ọbẹ̀. Rabbi la tadharni farda. Anabi Zaka ní ìwọ Ọlọ́run la tadharni fardan má jẹ́ ń jáso má jẹ́ ń jẹ́ àso ìwọ Ọlọ́run là so yẹ kí lọ́ọ́ fọmọ sí kí lọ́ọ́ fẹ́ gbé tó nìkan ọmọ kan bọ́ gbé ìwọ Ọlọ́run èmi Zakariya má jẹ́ ń jẹ́ àso torí pé ìwọ Ọlọ́run. Wa anta khairul warisina. ìwọ Ọlọ́run ló fi lóore lẹ́ni tí ó jogún gbogbo ayé Ọlọ́run ní ìwọ sàkárùn báyìí ìyàwó ó ti gbó gbogbo tí mo wù yẹn lára obìnrin ti tán nǹkan kan ní mo wù wá lára àwọn obìnrin nǹkan kan ní mo wù wá ẹ sì wà sí Ọlọ́run ẹ wà sí Ọlọ́run lára obìnrin tí n bá ń bẹ múndíá yóò mọ wùyàn níbí tó bá ti lè bíbí méjì mẹ́ta tí ìfẹ́ wọn ọba kírítíkà kò ní wùyàn mọ́ torí n tá àrànjú mọ́ lára wọn òun náà ti ń dàgbà yíò náà ni ó yé wọn kọ̀mà níyàn ọ̀run o
ربي لا تذرني فردا وأنت خير الوارثين. ó ní wọ́n ọlọ́run ló fi lóore jùlọ ẹni tí ó jogun gbogbo nǹkan ọlọ́run ni mo wá èmi ọlọ́run mo wá fẹ́ dáhùn. فاستجبنا له. ó ṣàdúrà tán èmi ọlọ́run mo wá gbọ́ àdúrà sàká sẹ́nẹ̀tọ̀ sáà Mustapha bàbá wa Turaki ọlọ́run ó gba àdúrà yín. àmín. فاستجبنا له. ọba àjọ náà òun lọ́ba tòní òun náà ni ọmọ wa ń bẹ lọ́la bí ọba tó sì nǹkan láyé máa òun náà ni ó tún sẹ́kù gbogbo tí ń wù yín bẹ́ẹ̀ ti jókòó tì mí tí gbogbo jàmá ń wò yín ọlọ́run ó sì nǹkan náà fún yín. àmín. فاستجبنا له. èmi ọlọ́run mo gbàdúrà Zakariya. ووهبنا له يحيى. wọ́n wá bùn ní Yahya bí wọ́n lè ṣe tí fi ń jẹ́ Yahya ọmọ tó yẹ àpò bí ìyá rẹ̀ wúńbù ìyá rẹ̀ kò gbé ọmọ rí Yahya nìkan ló gbé wọn Yahya ẹnìkan ò sì sọ ọlọ́run ló sọ Yahya wá látọ̀hún. أكرمكم الله. ووهبنا له يحيى. ووهبنا له يحيى. mo wá bùn ní Yahya bí. وأصلحنا له زوجه. ẹ sì kíbò sí ọlọ́run ẹ̀yin jẹ̀mọ́ wá sí. Allahu akbar. ọlọ́run ní kí n tó ṣe bẹ́ẹ̀ wa aslahana lahu zawjahu èmi ọlọ́run mo wá tún ìyàwó ẹ̀ ṣe fún ìgbà àfàmì tó ti dérí kodò mo ní ó dó gbandi gbogbo àwọn kìnìún tí gbogbo ẹ̀ ó máa wùyàn tí gbogbo ẹ̀ ti ṣe pẹ́lẹ́ mo ní gbogbo ẹ̀ ó dúró padà aslahana lahu zawjahu mo tún ìyàwó ẹ̀ ṣe fún. وأصلحنا له زوجه. mo tún ìyàwó ẹ̀ ṣe fún. إنهم كانوا يسارعون في الخيرات. ọlọ́run ní sọ́jà ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe tèmi mo sì ṣe tiwọn. innahum kanu yusari'una fil khayrati. إنهم كانوا يسارعون في الخيرات. ọlọ́run ọba ṣe nǹkan torí nǹkan ni o. Allah. ìmọ̀ ṣe nǹkan torí nǹkan ni ọlọ́run ní tí mo wò mọ́ wọn la innahum ẹ̀rọ kọ àtìyàwó Saka àti Ishau ìyàwó ẹ̀. كانوا ẹnìkan tó ṣe pé. يسارعون في الخيرات. wọn a máa sálápá ń tètè lọ síbi dáadáa ibi oore ọlọ́run lọ́mọ iye oore tẹ́ ẹ ṣe láyé nísìn ẹ̀yin gan ọmọ mi mọ́ La ilaha illallah. bí sínítọ̀ wa ti jókòó yìí ọlọ́run lọ́mọ iye oore tí wọ́n ṣe àwọn gan ọ̀nà tí omi mọ́ ẹ̀ ẹsẹ̀ mọ́ ẹlòmíì òkè wọn gan yóò ní ẹ̀ rántí mọ́ sá èmi ni mo wá bá yín tí mo sọ pé ok àwọn ń lọ́nu La ilaha illallah. ọlọ́run lọ́mọ iye ni ó jẹun lọ́dọ̀ wọn nú àwẹ̀ yìí nísìn èmi ń bẹ ní Ivory Coast ni wọ́n pè mí lọ́wọ́n pẹ́tọ̀ Turaki ti gbóúnjẹ wálé o èmi náà wá tẹ́sítì wọn pé adúpẹ́ o wọ́n jẹ́ nìkan tí máa sóore àwọn méjèèjì. ويدعوننا رغبا ورهبا. wọ́n yẹ dẹ̀rún nàná ragaban wa rahaban ọlọ́run ní tí mo tún wò mọ́ wọn la tí wọ́n bá ń bẹ èmi ọlọ́run àtọkọ àti ìyàwó. رغبا. wọ́n ìfọkàn balẹ̀ pé mo ti bẹ lọ́run ná ẹ̀rù ó tún máa bà wọ́n pé wọ́n lọ́run dákun gbàdúrà wa. ورهبا. mọ̀jẹ̀ apasán dákun ọlọ́run mọ̀jẹ̀ apasán ẹ̀rí ọlọ́run wọn ẹ̀rù tún bà wọ́n pé mọ̀jẹ̀ apasán ìwọ wa ọlọ etí káfù ọwọ́ kó owó kẹsẹ̀ ti dání jagunjagun kòtò ọ̀run akamara ọwọ́ amú gbogbo ẹ̀ kó dání ọwọ́ lòun sẹ́ ọwọ́ amútẹ̀sùbá ó gbé kalẹ̀ ọfẹ́ tó késo bí ọwọ́ anasẹ̀ ọfẹ́ yìí tì níwọ̀n àwọn jagunjagun ẹ̀wẹ́ tí ń pọ̀ lọ́hùn ya Latif ya Latif ya Latif ya wọ́n ni lẹ́yìn wọ́n tó ń pè ọlọ́hùn. ويدعوننا رغبا ورهبا. ẹni tí ń pe ọlọ́run tó mi ń bọ́ lójú ẹ̀ ọlọ́run ọba ò tí ì dá lóhùn ká tó wá pé ọ̀tọ̀ ń wo fíìmù ńgbà tó ń pè òun ní sunkún yìí ní pé wọ́n ọlọ́run ò rí mi ni ó tún wá bọ́ sí hòhò ó ní bó ti dá mi ni wọ́n fi bẹ̀ ọ́ èmi ni ọlọ́run ní tí ì dá lóhùn ká tó wá pé ọ̀tọ̀ ló ń pè mí tó tún wo nǹkan mi ọlọ́run yad'unani ragaban wa rahaban
ويدعوننا رغبا ورهبا. Ọlọ́run ni mo tún wo yíwọn náà mọ́ wọn la ẹlẹ́kẹta lọ́dọ̀ wa ni mo wò mọ́ wọn la tí mo fi bù wọ́n yà yìí. وكانوا لنا خاشعين. wọ́n á jẹ́ nìkan atọ́kọ àtìyàwó wọ́n jẹ́ nìkan tó ṣe pé ẹni ẹ̀páyà àwọ̀ Ọlọ́run ni wọ́n bẹ̀rù àwọ̀ Ọlọ́run púpọ̀. Ọlọ́run bá máa wo nǹkan mọ́ yẹn la kó tó ṣe ní tí ó ṣe. Karamakumullah. ìwọ náà ní tọ́lọ́run wò mọ́ la ṣe ní tọ́lọ́run ọba ṣe ẹni ó lè pé ọmọ sí òsì òun ni bí a ti lọ kí bàbá wa tura kí tó dé. Karamakumullah. bima shita kana wa in lam asha wa ma shitu in lam tasha lam yakun. ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم يكن لم تشاء. ma shita kana wa in lam asha ntí Ọlọ́run bá fẹ́ ìní ṣe wa in lam asha kọ́dà bá wọ ọ bá fẹ́ ìwà bá fẹ́ gbé nǹkan sí ló gbé sí ẹni ọba fẹ́ yàn lọ yàn bẹ́ẹ̀ rọgbà bẹ́ẹ̀ dìtẹ̀jú báwọn lọ Ọlọ́run àti tìyín nù ni má ṣe ìtàkánà ní tí Ọlọ́run bá fẹ́ ní í ṣe wà ń lam àṣà kọ́dà bá wọ̀ ọba fẹ́ kí ló tún wá wí wà má ṣe tù ń lam tàṣà lam yakun. وما شئت إن لم تشاء لم يكن. wà má ṣe tù báwa bá wa ń fẹ́ nǹkan kan sẹ́ pé afẹ́kárí báyìí afẹ́kádà báyìí afẹ́ká máa bọ̀ kílì ọmọ ọ̀rọ̀ afẹ́kẹ́nu wa ọmọ tọrọ afẹ́ká máa pàṣẹ ká yóò sì máa máṣẹ náà lò in lam tasha lam yakun. وما شئت إن لم تشاء لم يكن. وما شئت إن لم تشاء لم يكن. bàbá àtúràkì gbogbo àwọn jàmá yìí a ké Fatiha fún yín gbogbo ń tẹ́ ń bá ń fẹ́ Ọlọ́run máa ṣe fún yín. آمين. ọlá àyà tẹ tara wọn jáde ọlá bàbá tẹ tara wọn jáde آمين. ọlá gbogbo tíjọ́ mọ̀ nẹ́bí Ádámù tẹ ta lọ rẹ tẹ wù bẹ́ẹ̀. آمين. ibi ẹ bá fẹ́ kọ́lọ́hún ó gbé nǹkan sí ni ó gbé sí fún yín. يا صالح مصطفى يا نور مكرمة لك السماحة والإحسان والكرم. sori nítorí wí ni wàá súnmọ́ bíi tébù mi ọmọ wo sínétọ̀ báyìí ló fi wí tán ọ̀yà máa wá wò òun ni ọmọ wò. يا صالح مصطفى sáré Mustapha òun náà wá ní. يا نور مكرمة ọ̀dà alẹ́ dà ó sì dà alẹ́ èèyàn. لك السماحة والإحسان والكرم. ó tún wá hands. لك السماحة والإحسان والكرم. ẹ hó yàn kàgbé àwọn. يا صالح مصطفى ọmọ sàjẹ́ táwọn ọmọ ìwà náà dà. يا نور مكرمة ọlọ́run sàwọn ọmọ tiwa náà láṣáájú. يا صالح مصطفى ó fẹ́ bóore ni. يا نور مكرمة ẹ̀yàn mẹ́rin ní àmì. لك السماحة والإحسان والكرم. ọlọ́run bo gbogbo àdúrà fún wa. لك السماحة والإحسان والكرم. lágbára ọlọ́run ò ní yọwọ́ lọ́rọ̀ yín sà. آمين.
ọlọ́run ò sì ní dojú ọlá yín dé. Amina. ọlá Qur'anul Azim. Amin. gbogbo bí ẹ bá wà ọlọ́run máa wà pẹ̀lú yín. Amina. bẹ́ẹ̀ bá nawọ́ sí nǹkan ọlọ́run ó sì fi lé yín lọ́wọ́. Amina. bẹ́ẹ̀ bá fọkàn ro nǹkan kan ọlọ́run òkè mo ti fún ọ. Amina. ọlá gbogbo ọmọ mùsùlùmí tí ń bẹ yín lónìí. Amin. bọ́lọ́run ó ti ṣe fún yín nù ni. Amin. ṣé afẹ́ ké Fatiha Akramakumullah. ṣé ẹ bá wa sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ ẹ ń jẹ́mọ́ ṣé kọ́ sọ̀rọ̀ àbí kọ́ mọ́ sọ̀rọ̀ ṣé kọ́ sọ̀rọ̀ ọ̀dà yìí ń bọ̀ ẹ̀yin ìyá yín ṣé kí sínétọ̀ bá wa sọ̀rọ̀ ẹ̀yin ọwọ́ tún yìí ń gọ́ déyìn bá wa bí èmi náà o mẹ̀sì tèmi náà fọ èmi náà pé sínétọ̀ ẹ bá wa sọ̀rọ̀ Akramakallah. sí àmọ̀rù wa náà ní kọ́ sọ̀rọ̀. ẹ jókòó yín báwọn ẹ jókòó yín báwọn jẹ́jẹ́ ẹ má sọ̀rọ̀ yín. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Takbir. Allahu akbar. Takbir. Allahu akbar. Takbir. Allahu akbar. Mo kọ́kọ́ fẹ́ kí bàbá wa, bàbá gbogbo wa ní ìlú Ìlọrin. Sheikhu. Sẹ́ríkì Ìlọrin. Sheikhu. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Mo wá fẹ́ darí kíkí mi lórí àwọn ẹni tí wọ́n ń darí wa torí wọ́n ní tẹ́ bá ní olórí tẹ́ bá ṣàdúrà fún gbogbo nǹkan tó bá ṣe tó bá jẹ́ ti dáadáa ni dáadáa máa bá yín tó bá dẹ̀ jẹ́ ti aburú yẹn ló máa bá wa so lórí yẹn la máa fi ṣàdúrà fún gọ́vnà wa ìpè ní kọ́lọ́hún máa darí wọn kó máa ṣe dáadáa fún wa Àmín. nítorí tó bá ṣe dáadáa gbogbo wa ló máa kárí so a fi yẹn fi kí gọ́vnà wa yẹn ti fi ṣàdúrà fún wọn mo wá fẹ́ darí kíkí mi lórí gbogbo àwọn bàbá wa tó ti tẹ ilẹ̀ yìí káwa tó dé wọ́n dẹ̀ ti ṣàdúrà fún wa ìpè ní kọ́lọ́hún bá wa fi ọ̀run kẹ́ wọn. Àmín. Àmín. àwọn bàbá wa àwọn àfáà wa àwọn ìmáàmù wa àwọn sheik wa tí lójoojúmọ́ ni wọ́n ń gbìyànjú tí wọ́n ń ṣe àdúrà fún wa wọ́n ń kọ́ wa ní kéwú láti ibẹ̀ ni a máa fi kí gbogbo wọn láti ọ̀dọ̀ sheik wa Bukhari Musa Ajikobi. Adama Allahu hayatahu. nígbà míì tí n bá gbọ́ ohùn wọn wọ́n wà lára àwọn àfáà tí mo mọ̀ pé wọ́n kì í lo ọ̀rọ̀ pé ní wọ́n máa ń sọ bó ṣe rí ni. ó wà lára àwọn nǹkan tí ó jẹ́ kí n fi fẹ́ràn wọn gan kò bá tiẹ̀ korò wọ́n máa sọ fún ẹ bó ṣe yẹ kó rí mo fi yẹn fi kí gbogbo jẹ̀má wa jẹ̀má assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ẹ dẹ̀ kú Ramadan Kareem. Allahu Mubarak. wíwá tí mo wá lénìí kò ń ṣe àkọ́kọ́ mi nìyí
mo ní kẹ́mi náà wá fi ara fi jókòó tí àwọn brothers and sisters mi ní Islam káwa náà gbọ́ wáàzí àti tafsir Ramadan torí kò ń ṣe gbogbo ìgbà la máa ń ní ọ̀fẹ́ oṣù Ramadan yìí tó bá yẹ pé bí àwa ṣe fẹ́ ni àbá ní irú ìjókòó yìí kákan máa ṣe lọ títí di ayé àfiparẹ́ nítorí ó máa ń mú ìfẹ́ wá ó máa tún fún wa ní àyè láti fi nǹkan tá a mọ̀ tẹ́lẹ̀ ká tún fi kọ́ kéwú ká tún fi kọ́ ẹ̀dùn. gbogbo wa tá a wà ní Kwara lénìí à ń rí i pé ní ó sí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ní Kwara tí kò ṣẹlẹ̀ rí òun ni ọ̀rọ̀ insecurity. káàdẹ̀ máa wò pé nítorí àwa wà ní Kwara Central kò kàn wá ó kàn wá gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní Kwara North àbí Kwara South àwa ló ṣẹlẹ̀ sí nítorí Ọlọ́run fún wa ní advantage àbí Ọlọ́run ṣe Kwara ní ìyàtọ̀ sí àwọn states tó kù níbí báyìí gbogbo wa la tọ́ mọ́ra wa àkọ́kọ́ Islam ti mú gbogbo wa dọmọ ìyá nígbà míì a máa kéwú lọ́dọ̀ àfáà kan àbí wọ́n á ní ìmọ̀kọ́ bàbá yẹn kéwú ìmọ̀kọ́ ìyá yẹn kéwú a dẹ̀ ń fẹ́ra wa à ń fẹ́ ọmọ Kwara North ọmọ Kwara North ń fẹ́ ọmọ Kwara South ọmọ Kwara South ń fẹ́ ọmọ Kwara Central so gbogbo wa ti di ọmọ ìyá nídìí yẹn ni màá fi ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara South àbí Kwara North ó kàn wá a máa ma bẹ Ọlọ́run kí irú ìṣẹ̀lẹ̀ yìí kó má wá sáyé mọ́. Amina. nítorí ìfọkànbalẹ̀ wa ní stéètì yìí òun ló máa gbé wa ga a dẹ̀ ń bẹ Ọlọ́run pé ní gbogbo fìtínà àwọn ẹni tó ń ṣe fìtínà yẹn k'Ọlọ́run bá wa tó náà àṣírí wọn. Àmín. Àmín. kó dẹ̀ má dá wa padà sí irú eléyìí mọ́. níbi bẹ́ẹ̀ ni màá tún fẹ́ ká rántí àwọn bàbá wa tí kò tí ì pẹ́ tó ẹ̀ṣẹ̀ fi wálẹ̀ àwọn ni Chief Imam Muhammad Bashir Soliu kò pẹ́ gan náà Professor Badmus tẹ́ bá mọ nǹkan tí ó fi wálẹ̀ nínú ẹ̀sìn Islam a lágbára láti sọ pé ní why Ọlọ́run tó kádàrá wọn Ọlọ́run ló tún mú nǹkan ẹ̀ lọ so a máa bẹ Ọlọ́run pé ní kó fún wọn ní aljannatu fidaus. Àmín. àwa tá a dẹ̀ yìí wà láyé k'Ọlọ́run túbọ̀ àṣírí fún wa. Àmín. àwọn Haúsá máa ń sọ pé ní Allah ya sa gama lafiya Allah ya sa mu cika da imani. Àmín. so a máa túbọ̀ máa kàn sí sheik àwa mọ bá a ṣe máa ń connect mọ́ra wa. tí n bá tiẹ̀ wá fún tafsir èmi àti wọn mọ bí tá a mọ bí tá a ti dì í sí. so mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ gbà wá lálejò wípé ní gbogbo ìbéèrè yín ní oṣù Ramadan yìí àti ìparí Ramadan yìí k'Ọlọ́run ṣe é ṣe fún yín. Àmín. nǹkan tí àwọn ṣẹ́ẹ̀kì sọ lẹ́ẹ̀kan àdúrà ti tèmi ni k'Ọlọ́run tún gbé yín ga ju èmi lọ gan náà. Àmín. àwọn ẹni tó ń wò pé ní
à ń fẹ́ kí ọmọ wa rí bí Saliu Mustapha àdúrà mi ni pé ní kọ́lọ́n tẹ̀ jẹ́ kí ọmọ títí yín kó tún ju ti tèmi lọ. Amina. àwa tá a dẹ̀ wá kí yín kọ́lọ́n dẹ̀ gbàdúrà wa àti èrò ọkàn wa. Àmín. ẹ ṣeun gan. ẹ dákun ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Allahu akbar. ẹ tún wí ẹlẹ́ẹ̀kejì. Allahu akbar. ẹ wá wí ẹlẹ́ẹ̀kẹta bí kọ́lọ́run ó dá wa lóhùn. Allahu akbar kabira. ẹ wá jẹ́ adákẹ́jẹ́ afẹ́kẹ́ fatia gbogbo wa yìí fatia tá a bá dájọ́ fẹ́ nìkan ó ti tó. Ọlọ́run Allah. àlejò wa lálẹ́ yìí bàbá wa Turaki Senator Salih Mustapha àwọn ni lọ́dọ̀ wa yìí a fi wọ́n léwọ́ Ọlọ́run lọ́wọ́ bá wa tọ́jú wọn. Amina. bá wa mójútó gbogbo ń tọ́ sọ̀rọ̀ àǹdí wọn. Amina. Ọlá la ilaha illallah. Amin. ẹja tẹ wa méjèèjì al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá wa ìmáàmù àgbà Rahimahullah Professor ta'ala. Lanre Badmus gbogbo àwọn kànrìnkànrìn báni tí wọ́n bẹ wájú Ọlọ́run èdè rí òkú tí àti tèmi náà bisimilayi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. gbogbo àwọn jankan alfa àwọn bàbá wa tí wọ́n tutọ́ sí gbogbo wa lẹ́nu tọ́lọ́ ní kọ́ lálùbáríkà báyìí dákun Ọlọ́run bá wa kẹ́ wọn. Amina. Ọlọ́run bá wa gẹ̀ wọn. آمين. bá wa yáàfin wọn fún anabi Muhammad. آمين. bisimilayi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. èmi àti ẹ náà njọ́ kan la ní símá. الله. àwọn tá à ń ṣàdúrà fún yín njọ́ kan ni wọ́n ń bẹ ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n èlò tán báwọn wọ́n ti jẹ́ tiwọ́ yá. Amina. foríjì wa kó tó pa wá. Amin. kó yọ́nú sí wa kó tó pa wá. Amin. kó gbàbọ̀ wa kó tó pa wá. Amin. má jẹ́ akúdeku Ọlọ́run. Amin. má jẹ́ wọn tọrọ kú fún agbẹ̀yìn. Amin. bisimilayi kan kúlú aláwọ̀ kan Ọlọ́run tọ́jú ẹ̀kọ́ amásínú sàárè ìwádìí wa má jẹ́ akánjú lọ́ba. Bismillahir Rahmanir Rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ake kúnfàyà kúnnù mẹ́jẹ̀ẹ̀jọ kúnfàyà kúnnù mẹ́jẹ̀ẹ̀jọ òun la fẹ́ ké ake kúnfàyà kúnnù mẹ́jẹ̀ẹ̀jọ kọ́lọ́wọ́n wọlá ìṣirò ara rẹ̀ gbogbo wọ́n máa lọ lẹ́nu ẹ farabalẹ̀ jama ẹ farabalẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ ẹ dákun. kúnfàyà kúnnù mẹ́jẹ̀ẹ̀jọ la fẹ́ ké yìí Ọlọ́run gbàdúrà tiẹ̀ Ọlọ́run kó gba tèmi Ọlọ́run kó gba tàwọn àlejò wa àti gbogbo àwọn ẹni tọrọ àjùmọ̀ tí wọ́n bá wọn wá. Amina. Ọlọ́run bá ṣe fọ́gà Ọlọ́run bá wa pín káàkiri àwọn ọmọ sẹ́nà. Amina. àwọn àṣàmínà Ọlọ́run pín káàkiri àwa náà. آمين. ké kúnfàyà kúnnù mẹ́jẹ̀ẹ̀jọ ká máa lọ ní. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ máa dà níyàn ẹ dákun. بسم الله الرحمن الرحيم. بديع السماوات والأرض وإذا قضى أمرا afọ̀rọ̀wálé olówó. فإنما يقول له كن فيكون. kílẹ̀ wà wí. قال
ربي أني يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. آمين. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. آمين. وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون. ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ẹ wá pariwo pé àmín. àmín. salatu rabbi wa salamuhu. salatu rabbi wa salamuhu ala abina alajiyagba. salatu rabbi wa salamuhu. salatu rabbi wa salamuhu ala abina alajiyagba. salatu rabbi wa salamuhu. salatu rabbi wa salamuhu ala abina alajiyagba. salatu rabbi wa salamuhu. salatu